tí mo ti mórúnkún tẹ̀pá àrònú tí mo gbàgbọ́ndò lọ́wọ́ tí mo ń wo gbogbo ìlú tí mo mọ́wọ́ lẹ́rán. Mo fẹ́ pariwo wọ́n ní mọ́ pariwo. Mo fẹ́ sọ̀rọ̀ tí ń gbé mi níkùn wọ́n ní mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Ká mọ́ sọ̀rọ̀ ká mọ́ sọ̀rọ̀. Àsìkò dé ọ̀rọ̀ fẹ́ sọra rẹ̀. Kélé tí ó súnmọ́ mi síbí Ológundúdú dé tòun torin àgbọ́kọ́ hà. Ológundúdú mo dé o. Ẹ wá gbọ́ pọ́npọ́n náà yẹn ẹ wá gbọ́ pọ́npọ́n náà yẹn ran ọ̀rọ̀. Àgbọ́patẹ́ pópópó àròjinlẹ̀ àrà ọ̀tọ̀. Ọ̀rọ̀ tí mo mú wá sí gbàgede ìlú àbá ti sọ ní kọ̀rọ̀ ohun ìbábá. Odindi ọdún méjì ni mo fi lọ sáàfin. Tẹ́mẹsẹ̀ tí ń jẹ́ láyé ọ̀jẹ́ ń rí kábíyèsí. Bọ́ba ń yọjú lójú fèrèsé láyé ẹni kábíyèsí ò sí nílé. Gbígbọ́ba pamọ́ níṣẹ́ tiẹ̀ ní pálásì. Ọmọdé Ifẹ̀, àgbà Ifẹ̀, ọkùnrin Ifẹ̀, obìnrin Ifẹ̀, gbogbo ọmọ Ifẹ̀ nílé lóko tí ń bẹ lẹ́yìn odi tí ń bẹ nílùú òyìnbó. Ológundúdú ń kí yín ẹ kú ìrọ́jú o, ẹ kú àmúmọ́ra. Torí pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Ifẹ̀ kò dùn máwọn ọmọ Ifẹ̀ nínú. Wọ́n ń kọ áńtẹ́mù tí ò nítumọ̀ ní gbogbo wa ń kọ. Ẹ wo ibi tí wọ́n ń pè lólórí ayé gbogbo àkọ́dá ayé ọwọ́ arí bí àdágbẹ̀yìn. Kí ló dé tílé Ifẹ̀ rí báyìí o ọmọ Ifẹ̀? Ẹ pàṣà ti ṣètì, ẹ wá mọ́làjú wọ̀lú. Gbogbo tó ti gúnrégé tó dúró déédéé ẹ dorí wọn kodò. Ẹ dorí wọn kodò níjọba tuntun ní dagbandáyà. Wọn ò wá ṣe bòdù àti ṣe níjọ́sí mọ́ ẹ̀yin àgbààgbà dákẹ́ sì ń wò. Ṣé bó ṣe yẹ kílé Ifẹ̀ orí lórí yìí? Ẹ̀yin ọmọ Ifẹ̀ nílé lóko, ẹ̀yin ọmọ Ifẹ̀ nílé lóko lẹ́yìn odi, àbẹ́ ẹ fọ́ lójú inú ni. Kí ni ń bẹ nílẹ̀ Ifẹ̀ tó mú fẹ̀ wú ni? Adéko, arére, awọ̀bàdàn, arí gbogbo àrà lára. Gbogbo ọ̀nàrẹ́bù tó jáde nílẹ̀ Ifẹ̀ kí lẹ mú wálé? Gbogbo ohun tó jẹ́ nǹkan mèremère iṣẹ́ Ọbáfẹ́mi ni. Ohun àrítọ́kasí kan tí ń bẹ nílẹ̀ Ifẹ̀ ó jẹ́ iṣẹ́ ọba Adésọjí pẹ̀lú Awólọ́wọ̀. Ẹ wò ó, ń ṣe ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ lẹ́sẹlẹ́sẹ. Ìgbà tí mo bá wí bóróńbótó tí mo wí bóróńbótó mi ọ̀hún tán, ṣe ni kíkálukú wá múrúnkún tẹ̀pá àrònú. Kẹ́ni tó bá lọ́gbọ́n gbàgbọ́ndò lọ́wọ́, tá a bá rẹ́ni tó mọnú rò kó sì ronú gidigidi. Ibo la ti kọsẹ̀, ta ni ó ṣàtúnṣe ọ̀rọ̀? Wèrè ló lè gbé mi ṣépè lẹ́yìn ìmọ̀ràn. Ológundúdú dé, ó dé o pọ́npọ́n náà yẹran. Ẹ wá gbọ́ pọ́npọ́n náà yẹn. Mo dé wẹ́rẹ́ bí èjì alẹ́, mo dé kùtù bí èjì òwúrọ̀. Ológundúdú ọ̀kẹ́ ṣoṣo ọmọ líle tó dù á bí. Ológundúdú bímọ méjì olùkan pa. Ológundúdú tó torí ìbàǹtẹ́ faya rẹ̀ jóògùn. Ológundúdú mo ti lé lọ́mọ 60 ọdún. Mo ti kú òní májèsí, mo kọjá ọmọ àgbékọ́rùn renú oko. Ológundúdú ogún yá. Ẹni bá ní baba ní kó tẹ̀lé mi kọjá àjọ máa ń lọ. Ẹni tó bá ní ìyá kó padà. Mo ti bọ́ sínú òkun ìjà. Kọ́lọ́kọ́ kọ́pọ́n ojú ogun lé ojú ogun là ń rè. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí Sòókò oyè Sòókò tí wọ́n ń jẹ. Ta ní jẹ́ Sòókò? Kí ni oyè ọ̀hún dúró lé lórí? Ọmọ ọba ní jẹ́ Sòókò, ọba lọ́la ní Sòókò. Kí ló wá dé tẹ́ wá sọ oyè Sòókò di títajà tẹran? Ọwọ́ adirúwá ògiri wá, ṣebí lọ́wọ́ dàgbà sáàfin ni. Ṣé bọ́ pẹ́ tí lọ́wọ́ ti ń bọ́ bá jẹun? Tí ọba yé alára tí ò yé ajérò, ó yẹ kó yé lọ́wọ́ jù bẹ́ẹ̀. Àwọn wo ni wọ́n fi jẹ Sòókò? Ẹ̀yin àgbààgbà, ìdílé mẹ́rin tí ń jọba nílẹ̀ Ifẹ̀, ibẹ̀ nìkan ṣoṣo ni wọ́n ti jẹ Sòókò kélé tí ó gbọ́. Tiwa làkọ́kọ́, Ògbóòrú lèmi, Gẹ̀ẹ́sì, Ọ̀ṣínkọ́là pẹ̀lú Láfogídó. Àwọn ìdílé mẹ́rin yìí ló lè jẹ Sòókò látọjọ́ táláyé ti dáyé. Ẹ̀yin àgbààgbà àjòyè 16 ẹ sì wà láàfin. Sòókò wá dóyè tí wọ́n fi ń dọ̀rẹ́, tí wọ́n fi ń dúpẹ́ oore ọjọ́ sí. Èèmọ̀ dé, iná ìtẹ̀síwájú Ifẹ̀ ń jíjó àjórẹ̀yìn. Àwa ò mọ́wọ́ lẹ́rán mọ́ o. Ẹ̀yin
àgbààgbà ẹ ní láti ṣàtúnṣe ohun à ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ò ní jẹ́ àgbà fẹ́nikẹ́ni tí wọ́n fẹ́ tọwọ́ òṣèlú bọ̀rọ̀ ètò ìfinijọba Ilé-Ifẹ̀. a ti gbọ́ páwọn ọ̀nàrẹ́bù kan nínú ẹgbẹ́ PDP wọ́n ti lọ bá Adeleke kó bá wọn tún gẹ̀ẹ́sẹ̀tì ètò ìfinijọba Ifẹ̀ kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́ níbí àbẹ́ ẹ̀ tí ì gbọ́? tó bá yá Ológundúdú ó pariwo wọn sí gbangba wọ́n ní wọ́n ti di 6 nínú ìdílé tiwọn tí wọ́n ti jẹ sòókò. àìgbọ́ porodó kò túmọ̀ sí pé kò séèyàn lábúlé. mo ti dákẹ́ tó ó ti wá tásìkò ariwo pípa. ẹ̀yin ọmọ Ifẹ̀ tí ń bẹ nílẹ̀ òkèèrè ẹ tètè máa bọ̀ nílé wọ́n ti ń da lúrú pọ̀ mọ́ sàpà. gbogbo èkó tẹ́ ẹ ti fín sínú àìlìkẹ́ á máa sòókò á fà wọ́n tu ní tí gbòǹgbò. ọ̀làjú wọlé dé obìnrin tó jẹ sòókò rẹ̀rẹ̀ rúrú rẹ̀rẹ̀. àwọn àgbọ́sọgbánù kàyéfì ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ nífẹ̀. ẹ ti ẹ̀dùn ó ná obìnrin tó jẹ sòókò ṣé sòókò ilé ọkọ ẹ̀ ló jẹ ni àbí ti ilé bàbá ẹ̀? èèmọ̀ ti wọlé Ifẹ̀ ẹ jẹ́ ṣe bí wọ́n ti ṣe kóhun tí ń bi ni ọmọ bàbí ni. ẹ̀yin 419 tẹ́ ẹ jẹ sòókò tẹ́ ẹ kì í sọmọ ọba ẹ lọ gbádé aládé jùlẹ̀. ẹ̀yin tẹ́ ẹ fàgbélẹ̀rọ ìtànránṣẹ́ sí mi lọ́jọ́sí àṣírí yín ti tú afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìẹ ẹ̀ bọ́ bá tán. wọ́n ti jẹ́ kó yé wa pé ẹ̀ sí nínú gẹ̀ẹ́sẹ̀tì àwọn ọmọ ọba tí ń jọba. ẹ̀yin onítànkìtàn tẹ́ ẹ fẹ́ jogún kógún àti rí wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀. kọ́ba Adésọjí Adérẹ̀mí tó jọba bàbá jẹ sòókò ẹ lọ bèrè tó bá rújú. kọ́ba Ògùn Adésíjú Adé ó tó jọ ní Ifẹ̀ bàbá Adétòkunbọ̀ ó jẹ sòókò ṣáájú. kọ́ba ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì ó tó dádé ó jẹ sòókò. àwa ń sọ kẹ́ ẹ lè mọrú ẹni tí jẹ sòókò ni kì í so yẹ̀yẹ́búyẹ́bú. gbogbo alátẹnujẹ ẹ mọ́ payé lólúkúrúmuṣu. sòókò kì í ṣe honorary chieftaincy. ọmọ ọba tá a bí nílé ọba tó lè jọba ní jẹ sòókò. bí gúngúnú pa gúngúnú bí gúngúnú pa gúngúnú. kí lálá ó ṣàwòrélé alára kí làlá ó ṣàwòròdé ìjérò. àní gbàtàn nílẹ̀ ká kó lo àkìtàn ìtàn kì í kú. bí wọ́n ṣe ní àṣẹ láṣẹ ló jẹ́ ojúṣe fún babaláwo. ẹ ṣàtúnṣe nílẹ̀ Ifẹ̀ Oòduà ń bínú àìṣe bí wọ́n ti ṣe ni ò jẹ́ kí iná Olúfẹ̀ ó jò. ẹ lọ wo Mọdákẹ́kẹ́ Progressive Union ẹ lọ wàrà tí wọ́n ń dá ní Mọdákẹ́kẹ́. àwa ní Ifẹ̀ Action Council a ní Ifẹ̀ Development Board. olè ń tọpa olè gbogbo wọn kì í lẹ́yìn ọ̀rùn bámúbámú. ẹ dé Parakin ẹ lọ sọ́nà Ẹdẹ ẹ lọ wo ohun tí wọ́n ń fowó wa ṣe. àwọn karambà ní àkúyà ọmọ olè dáńbá ń sá tẹ́nàntì ń sanra láńlọ́ọ̀dù ń rù. ohun ọba kí Ilé-Ifẹ̀ ó dàbí ìlú òyìnbó. àwọn karambà ní àkúyà tó yí ọba kánkọ́. ìyẹn ni ò lè jẹ́ ó dá àwọn àrà tó fẹ́ dá. ọba sọ pé kábíyèsí sọ pé ni wọ́n fi gboko lọ́wọ́ olóko tí wọ́n gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀. eégún wọn ń jẹjà nígboro àsìkò ti tó ẹ̀yin gbarún mọ́lẹ̀ ẹ wá bá wa túlẹ̀ yìí tò. ẹ ti sasara bàgbó kó nílé òrèlé a fẹ́ sọ̀rọ̀ fáwọn sòókò káwọn àjèjì ẹsẹ̀. ẹ̀yin tí ẹ kì í sọmọ ọba torúkọ yín ò sí nínú gẹ̀ẹ́sẹ̀tì tẹ́ jẹ́ sòókò. akẹ̀tẹ̀ lásán lẹ gbé borí. akẹ̀tẹ̀ lásán lẹ gbé borí wàláyé ẹ̀tàdé ọba dé. kò sí ní ti ń jẹ́ honorary sòókò. ìwà jìbìtì ìwà olè ní ọ̀ṣínkọ́là láfòkído gẹ̀ẹ́sì ògbòòrú ló ní sòókò. ẹ̀yin fẹ́ẹ̀kì sòókò ẹ padà sílé bàbá yín. oyè tí wọ́n bá ń jẹ níbẹ̀ ni ẹ lọ bá wọn jẹ. ọba Adéyẹyè Ògúnwùsì ò lẹ́bi ìjẹkújẹ ẹ̀yin olóyè ló pọ̀ jù. mo ti lé lọ́mọ 60 ọdún mo sọ lẹ́ẹ̀kan. ẹ mọ́ fẹjọ́ Ológundúdú sun dádì. ẹ mọ́ fọ̀rọ̀ mi lọ màmá. ẹ mọ́ tìràn mi mọ́ wá sí lọ́rùn. ọba tí a ní nílà rẹ̀ torí kó fi mí joyè. àsìkò àtúnṣe ló dé. tọ́lọ́run mìíràn mi níṣẹ́ sí gbogbo Ifẹ̀. dandan ni Ifẹ̀ ní láti dìde dandan ni. ẹ̀yin ọmọ Ifẹ̀ nílé lóko lẹ́yìn odi nílùú òyìnbó ẹ wálé kájọ wá túnlẹ̀ yìí tò. ẹ dẹ̀ tún kú ojú lọ́nà o. apá kejì àtúnṣe Ilé-Ifẹ̀ ń bọ̀ lójú ọ̀nà kò ní pẹ́ dé.
wọ́n má bi yín léèrè pé ta ló kọrin ewì àtúnṣe Ifẹ̀ sínú àwo kẹ́ ẹ sọ pé Kunle Ologundudu ni ọ̀kan ṣoṣo ọmọ líle tó dù á bí àyàkókò nàkí ọmọ ọba ògbóòrú adéjokùn ọmọ sòókò ọ̀ríjínà. ẹ wò ó nọ́mbà mi rèé nọ́mbà Kunle Ologundudu rèé o 09151525354 ó yá ẹ tún gbọ́ ọ lẹ́ẹ̀kan sí nọ́mbà Kunle Ologundudu rèé o 09151525354.